ìdí rèé tí Sunday Igboho fi ṣe àbẹ̀wò sí ọba Ládọjà àtohun tó fẹ́. Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn ọba Rashidi Adéwọ̀lú Ládọjà ó ti ṣèlérí láti ṣe ìrànwọ́ fún ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó tún jẹ́ ọ̀kan gbòógì lára àwọn tó ń polongo fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá, olóyè Sunday Adéyẹmọ, ẹni tí ọ̀pọ̀ mọ̀ sí Sunday Igboho, lórí àpò ìkówósí rẹ̀ tíjọba àpapọ̀ gbẹ́sẹ̀ lé. Ọba Ládọjà mọ̀ sọ̀rọ̀ yìí lásìkò tí Igboho mọ̀ sí àbẹ̀wò sí ní ààfin rẹ̀ nílùú Ìbàdàn láàrin ọ̀sẹ̀ yìí. Lásìkò àbẹ̀wò náà ìní ọba Ládọjà ṣe ìpàdé ìdákọ́ńkọ́ pẹ̀lú Igboho tí wọ́n sì jọ sọ̀rọ̀ lórí fàákájà tó mọ̀ wà láàrin rẹ̀ àti ìjọba àpapọ̀. Ìròyìn kan fìdí rẹ̀ múlẹ̀ pé ọba Ládọjà ó máa ṣèlérí láti dá sí ọ̀rọ̀ Igboho, pàápàá jùlọ lórí àti yọ orúkọ rẹ̀ lára àwọn ọ̀daràn táwọn ẹ̀ṣọ́ elétò ààbò tí wọ́n máa kéde wípé àwọn máa ń wà, àti láti rí wípé ìjọba àpapọ̀ ó máa gbẹ́sẹ̀ kúrò lórí àpò ìkówósí rẹ̀ tó ti pa. Tá ò bá gbàgbé, ìjọba ààrẹ Muhammadu Buhari ó mà ló máa kéde Igboho gẹ́gẹ́ bí ọ̀daràn tíjọba ń wá, tí ó sì tún gbẹ́sẹ̀ lé àpò ìkówósí rẹ̀ lórí ẹ̀sùn pé ó ń kó nǹkan ìjà olóró pamọ́ sílé rẹ̀. Bákan náà, ní ọjọ́ kìíní oṣù keje ọdún 2021 ìní àjọ DSS pẹ̀lú àtìlẹ́yìn àwọn sójà òun wọ́n máa yabo ilé Igboho tó wà ní agbègbè Sókà nílùú Ìbàdàn, níbi táwọn ọmọlẹ́yìn rẹ̀ méjì tí wọ́n ti jí Ọlọ́run nípè, tí àjọ DSS tó sì mú èèyàn 13 míì ní ilé Igboho lọ sílùú Àbújá. Nínú ọ̀rọ̀ rẹ̀, Igboho ṣe àpèjúwe ọba Ládọjà gẹ́gẹ́ bí olórí tí aráàlú fẹ́ràn nílẹ̀ Ìbàdàn àti káàkiri ilẹ̀ Yorùbá lápapọ̀. Igboho wá ṣèlérí o láti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ìjọba àpapọ̀ láti jẹ́ kí ètò ààbò fẹsẹ̀ múlẹ̀ lẹ́kùn ìwọ̀ oòrùn gúúsù orílẹ̀-èdè Nàìjíríà. Ajìjàgbara fún ìdásílẹ̀ Yorùbá Nation ó sọ wípé ọba Ládọjà yóò rí wípé àlàáfíà, ìṣọ̀kan àti ìdàgbàsókè ó wà nílẹ̀ Ìbàdàn àti káàkiri ilẹ̀ Yorùbá lásìkò rẹ̀ gẹ́gẹ́ bí Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn. Ṣáájú òun Igboho ṣe àbẹ̀wò sí Olúbàdàn ní ààfin rẹ̀, tí ó sì fi oríṣiríṣi fọ́tò tó máa yà pẹ̀lú ọba Ládọjà sórí ìtàkùn ayélujára. Lásìkò àbẹ̀wò rẹ̀ yìí, òun náà ló máa ti sọ wípé bàbá ni ọba Ládọjà jẹ́ fún mi látìgbà tí ó ti wà ní ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Kábíyèsí ní àwọn àmúyẹ olórí bíi ẹ̀mí ìrẹ̀lẹ̀ àtàwọn àmúyẹ míì tí olórí nílò láti ṣe àṣeyọrí. Lásìkò tó ṣe àbẹ̀wò sí Olúbàdàn náà in ló ti bẹ orí adé náà láti ran òun lọ́wọ́ o lórí àpò ìkówósí rẹ̀ tí ìjọba àpapọ̀ gbẹ́sẹ̀ lé láwọn báǹkì. Láìpẹ́ yìí ìní Igboho máa ṣe àbẹ̀wò sí Olúgbọ́n ti orílẹ̀ Ẹ̀gbọ́n ọba Francis Olúṣọlá Àlàó náà, tí ó sì rọ kábíyèsí láti bó ń bẹ ìjọba àpapọ̀ wípé kí ó máa yọ orúkọ òun kúrò lára àwọn ọ̀daràn tíjọba ń wá o. Bákan náà, ó ní Igboho máa tún ṣe àbẹ̀wò sí Ọọ̀ni Ilé-Ifẹ̀ ọba Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì Ọ̀jájá kejì ní ààfin rẹ̀ láti ṣe ìrànwọ́ fún òun lórí ọ̀rọ̀ yìí kan náà. Sunday Adéyẹmọ, tí ọ̀pọ̀ mọ̀ sí Sunday Igboho, ó mà jẹ́ gbajúmọ̀ ajàfẹ́tọ̀ọ́ ẹni tó ń pè fún ìdádúró ilẹ̀ Yorùbá Nation. Lásìkò tó bẹ̀rẹ̀ ìpè fún ìdádúró ilẹ̀ Yorùbá ní òru mọ́jú ọjọ́ kìíní oṣù keje ọdún 2021 ń làwọn iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ó ní wọ́n lọ kọlu ilé Sunday Igboho. Wọ́n pa èèyàn méjì tí wọ́n sì kó àwọn 13 lọ sílùú Àbújá, àmọ́ orí mà kó Igboho yọ tó sì sá lọ sí orílẹ̀-èdè Benin. Ẹ̀sùn tí DSS tó fi kan Igboho ni wípé ó ń kó ìbọn àti àwọn ohun ìjà olóró pamọ́ láti dá ogun sílẹ̀ láàrin ìlú, tí wọ́n sì gbẹ́sẹ̀ lé àwọn àpò àsùnwọ̀n owó rẹ̀ tó wà ní Nàìjíríà. Ọjọ́ Ajé Monday tí ń ṣe ọjọ́ 19 oṣù keje ọdún 2021 òun ni iléeṣẹ́ elétò ààbò Interpol òun wọ́n mọ̀ mú Sunday Igboho ní pápákọ̀ òfurufú Kadjaun tó wà ní Kútọ́nù ti ilẹ̀ olómìnira Benin. Alẹ́ ọjọ́ náà la mọ̀ gbọ́ pé Igboho ń gbìyànjú láti rìnrìn àjò lọ sí orílẹ̀-èdè Germany pẹ̀lú ìyàwó rẹ̀ Rọ́pò Adéyẹmọ. Ọjọ́ 13 oṣù keje ọdún 2021 ó ní Igboho máa fojú ba ilé ẹjọ́ o lórí ẹ̀sùn wípé ó wọ orílẹ̀-èdè náà lọ́nà àìtọ́ àti níní ayédèrú ìwé ìrìnnà orílẹ̀-èdè náà.
oṣù 9 gbáko ó ní Ìgbòho máa lò ní àhámọ́ inú ilé ní ilẹ̀ olómìnira Benin kó tó di wípé ó máa gba òmìnira. Kété sì ló mórílé ilẹ̀ Germany níbi tó ń gbé, àmọ́ láìpẹ́ yìí òun ló padà wá sílé o tó sì ń béèrè fún òmìnira pípé àti ìdápadà àpò àsùnwọ̀n owó rẹ̀ tí ìjọba gbẹ́sẹ̀ lé. kọ́lọ́ ọba Elédùmarè kó jẹ́ kí ìjọba àpapọ̀ gbọ́, torí pé ń jà fún ilẹ̀ Yorùbá kí ètò ààbò kó lè fẹsẹ̀ múlẹ̀ dandan ni o. àdúrà gbòòlùwà Tóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kí a bá tẹ notification bell láti lè máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tẹ́ wò wá o, a kú iṣẹ́ àtàárọ̀, Ọlọ́run ó dé gbìyànjú èmi àti ńlá dé o.